Mo kí yín káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára. Ruth Ọlájídé ni orúkọ tèmi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, ìlúmọ̀ọ́ká agbábọ́ọ̀lù Ahmed Musa ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fèsì sí àwọn tí ó ń takò látàrí wípé kò gbọ́wọ́ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Kánò nínú fọ́nrán fídíò kan tí àwọn ènìyàn sì ti ń bú wípé kò bọ̀wọ̀ fún gómìnà ìpínlẹ̀ náà ni ó ṣe fẹ́ bọ́ lọ́wọ́ tí kò gbà. Ọ̀pọ̀ tilẹ̀ ní ìgbéraga ni ó bá débẹ̀. Èyí ni Ahmed Musa ti fèsì sí wípé láàrin gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè ní àsìkò yìí ni wọ́n tún rí ọ̀rọ̀ tí kò ní ìtumọ̀ láti dìmú àti wípé òun tẹríba fún gómìnà náà ni láti bọ̀wọ̀ fún dípò bíbọ̀ lọ́wọ́. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, ìlúmọ̀ọ́ká òṣèré Yomi Fabiyi ti kọ lẹ́tà sí ìyàwó olóògbé Mohbad ní gbangba lórí ọ̀rọ̀ àyẹ̀wò láti mọ bàbá ọmọ rẹ̀ tí ó ń lọ lórí ìtàkùn ayélujára. Nínú lẹ́tà yìí ni ó ti tọ́ka sí àwọn ìdí pàtàkì tí àwọn ẹbí ọkọ rẹ̀ ṣe ní ẹ̀tọ́ láti béèrè fún àyẹ̀wò láti ní àrídájú wípé ọmọ wọn ni bàbá ọmọ rẹ̀ ní tòótọ́. Eléyìí ni àwọn ènìyàn ti ń takò ara wọn lórí ọ̀rọ̀ náà ní abala ọ̀rọ̀ ìwòye ọ̀rọ̀ náà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, ìlúmọ̀ọ́ká olórin David Adeleke tí a mọ̀ sí Davido ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti tako àhesọ wípé ọlọ́pàá mú un ní orílẹ̀-èdè Kenya. Àhesọ yìí jẹyọ ní ọjọ́ Ajé láti tan àwọn ènìyàn jẹ ní ọjọ́ kìíní oṣù kẹrin tí wọ́n ń pè ní April Fool. Èyí ni ìlúmọ̀ọ́ká náà ti wípé ìbanilórúkọjẹ́ ni èyí nítorí ọlọ́pàá kò mú òun rí yálà nílẹ̀ yìí tàbí lókè òkun, tí ó sì wípé agbẹjọ́rò òun yóò pe àwọn tí ó ṣiṣẹ́ náà lẹ́jọ́. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, aya ààrẹ Olúrẹ̀mí Tinubu ti pe àwọn àkàndá ènìyàn láti wá fún àyẹ̀wò àti àmójútó tí ó péye ní àná tí í ṣe àyájọ́ àwọn àkàndá ènìyàn láti yẹ wọn sí. Ó sọ eléyìí nínú àtẹ̀jáde ọ̀rọ̀ rẹ̀ fún àyájọ́ àwọn àkàndá. Ó tẹ̀síwájú láti mọ rírì àwọn ẹbí àkàndá kọ̀ọ̀kan fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. Bákan náà ni ó rọ àwọn ẹbí àwọn àkàndá láti béèrè fún ìrànlọ́wọ́ tí wọ́n bá nílò rẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, àwọn ọlọ́pàá ti gba àwọn 30 ọmọ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Katsina ní ọjọ́ Ajé. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ nígbà tí àwọn ọmọ náà ń wá iná ní abúlé Kasai ní ìpínlẹ̀ Katsina. Ọlọ́pàá ìbáṣepọ̀ àwùjọ ìpínlẹ̀ náà ẹni Abubakar Sadiq ni ó sọ eléyìí di mímọ̀ tí ó sì ṣe àfikún wípé wọ́n ti dá àwọn ọmọ náà padà fún àwọn ẹbí wọn. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, ìlúmọ̀ọ́ká òṣèré Tinosa Idemudia ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ díẹ̀ lára ìrírí ìgbéyàwó. Ó wípé òun kó àrùn ìbálòpọ̀ lára ọkọ òun nígbà tí òun sì jẹ́ ìyàwó. Ó tẹ̀síwájú wípé ara ọ̀rọ̀ ìgbéyàwó ni nǹkan pínpín títí dé orí àrùn ìbálòpọ̀. Èyí ni ọ̀pọ̀lọpọ̀ ti takò ọ̀rọ̀ náà lórí ìtàkùn ayélujára. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, ọ̀kan lára àwọn ọmọ ọba Ọọ̀ni Ifẹ̀ Adéọlá ni ó ti fèsì sí àwọn tí ó ń takò látàrí àwòrán tí ó fi sí orí ìtàkùn ayélujára rẹ̀. Adéọlá fi àwòrán ara rẹ̀ nínú aṣọ ìwẹ̀dò sí orí ìtàkùn ayélujára. Èyí ni àwọn ènìyàn ti ń wí pé ọmọ onílé ọlọ́nà ni tí kò sì tọ́ sí láti fi irú àwòrán bẹ́ẹ̀ síta. Adéọlá ti fèsì wípé ó ṣe jẹ́ nígbà tí òun ń gbádùn ni wọ́n mọ̀ wípé ọmọ ọlá ni òun, wípé kò sí ẹni tí ó mọ èyí nígbà tí òun ń ṣiṣẹ́ àṣekúdórógbó lókè òkun, ṣùgbọ́n wọ́n wá rántí pé orí adé ni òun nígbà tí òun fẹ́ sinmi. Èyí ni àwọn ènìyàn ti ń sọ èròǹgbà wọn lórí èsì rẹ̀ lórí ìtàkùn ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ sì sọ ọ̀rọ̀ náà di àwàdà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta, agbẹnusọ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ẹni Benjamin Hundeyin ti tako àhesọ wípé àwọn ọlọ́pàá sin ìlúmọ̀ọ́ká Idris Okuneye tí a mọ̀ sí Bobrisky lọ sí Ìkẹjà City Mall ní ọjọ́ Ajé. Ó wípé àwọn ọlọ́pàá tí wọ́n rí nínú fọ́nrán fídíò náà kò tẹ̀lé ẹnikẹ́ni wá, bẹ́ẹ̀ ni wọn kò sì bá ẹnikẹ́ni lọ. Ojúṣe wọn ni láti rí i dájú wípé kò sí ìdàrúdàpọ̀, akọlùkọgbà tàbí ìpáyà fún ẹnikẹ́ni. Léyìí tí wọ́n ṣe nígbà tí èrò ti ń péjọ lé Bobrisky lórí níbẹ̀. Nítorí àwọn ènìyàn náà ni ó máa padà sọ wípé wọn kò ṣe iṣẹ́ wọn bí iṣẹ́. Ọ̀rọ̀ yìí ni ó wáyé látàrí bí àwọn ènìyàn ti ń wí pé ọlọ́pàá tí ó yẹ kí ó mú Bobrisky ni ó ṣe olùṣọ́ rẹ̀ káàkiri nígbà tí wọ́n ń kó àwọn ènìyàn bí rẹ̀ mìíràn níbi àpéjọ. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì, ìlúmọ̀ọ́ká olórin Innocent Idibia tí a túmọ̀ sí Tú Bàbá ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti gbóríyìn fún ìlúmọ̀ọ́ká olórin Burna fún àwọn iṣẹ́ takuntakun tí ó ń ṣe. Bákan náà ni ó wí pé iṣẹ́ tí ó ti ṣe jẹ́ èyí tí ó lámì tí kò sì ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn. Ó tẹ̀síwájú wípé ìkórìíra rẹ̀ kò lè yí òtítọ́ padà. Èyí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí lóríṣiríṣi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní, ìlúmọ̀ọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ Ṣadé Ládìpọ̀ ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn ènìyàn
ènìyàn wípé òun ti gbà láti ṣe ìgbéyàwó lẹ́lẹ́kejì. Bí a kò bá gbàgbé wípé Ṣadé Ládìpọ̀ ṣe ìgbéyàwó ní ọdún 2019 tí òpin dé bá ìrìn àjò ìfẹ́ náà ní ọdún 2020 lẹ́yìn tí òun pẹ̀lú ọkọ rẹ̀ ìgbà náà kó lọ sí òkè òkun. Ìlúmọ̀ọ́ká náà fi fọ́nrán fídíò ìfẹ́ náà sí orí ìtàkùn ayélujára rẹ̀ tí ó sì wí pé òun ti gbà láti di ìyàwó lẹ́lẹ́kejì. Ìròyìn amúlùdùn mẹ́wàá fún ti àsìkò yìí. Ruth Ọlájídé ni oníròyìn yín. Ó dàbọ̀.